olóòṣì ó ta díẹ̀ o. mo ti ń bọ̀ I am coming in the coming lẹ́gbàá fẹ́ dà mo dé tán mo dé o. mo ti ń bọ̀ mo ti dé tán o mo ti dé o ti ń bọ̀ yé. mo ti dé o lẹ́gbàá ń bọ̀ lẹ́gbàá fẹ́ dà lẹ́gbàá dà. wọ́n náà dẹ̀ lù yọ. àti mo ṣe kéré tó ìmú abẹ́rẹ́ yìí ó ní agbára. jókòó ní fún mi lówó wa ojú ẹ̀ ti ṣe gbogbo ìrìn ojú ẹ̀ ti pèsè gbogbo ẹnájì ojú ẹ̀ ti pèsè gbogbo ẹ̀rìn ló ti ń dúró jókòó ní sanwó. lórí rẹ òun síwí kọ́ yìí ó wá gbọ́ mi jìgìjìgì. ẹ dúró ẹ má máa wá ẹni mi o àjọ gbádùn rẹ ni o níyẹn dìde iṣẹ́ pé ní èmi náà dẹ́ ṣe tán mo ṣe gbogbo ẹ̀yin ló ń dùn mí ẹ̀yin ò ṣe ẹ̀yin obìnrin. lẹ́yìn òṣìṣẹ́ àwọn kókó ṣì lọ orí ẹja rù. mo dẹ̀ máa ń pẹ́ dà o lọ́yìn kẹ́ èmi lẹ́ẹ̀kan sí pè mí Àyìnkẹ́ ní ìgbàdùn kí mo wọlé mo dẹ̀ máa ń pẹ́ dà o èmi lẹ́ẹ̀kan sí pè mí lẹ́ẹ̀kan sí níbo lọ̀gá rán ẹ lọ? Wọ́n ní kí lọ mú pláyà wọn. Pláyà. Padà wá. Sínú ẹni mo jẹ́ ń bíbà. Ká máa nà mí. Bá fọ etí ẹ̀ lálọ́gà. Kí ló ń ṣe ẹ̀ kàn? Wọ́n fi pláyà rẹ̀ bá sọ́mẹ̀jọ́ ní ìgbà. Wọ́n máa nà mí. Bá fọ etí ẹ̀ sínú ẹ̀ mo jẹ́ ń bíbà yìí. Kọ́ni bá ti sọ ní kó máa gbọ́ sí mi lẹ́yìn. Ìyá bàbá yìí. Ṣó. ẹ̀rọ ìgbé mi mọ́ lẹ́gbàá. níyẹn kò mọ̀ṣẹ́ ní bó ṣe ń ṣe rìn. tó gbá mi. ó gbà mú. ó dé padà 001. ẹjọ́ tá lọ́gà bí. èmi lọ̀gá ń bí. àwọn lọ̀gá. èmi ní ọ̀gá níbí. àwọn lọ̀gá ṣe é rí bó ṣe wà helicopter ọmọ à ń ṣe aeroplane tó crash lọ́jọ́ yẹn àwọn ló ṣe bó ṣe wà ọmọ àtọ́ màálù bá ti dẹnu kọlẹ̀ ọmọ à ń tú blood màálù ṣe ẹ̀jẹ̀ port of correction ọmọ à ń ṣe bí ọmọ. kò parọ́. ṣe rí mọ́tò yìí tó wá tó bá náà ṣe. mọ́sù. mo rí pé wọ́n ẹ̀ já bí mo ṣe ń wà mo ń já so mo fẹ́ kẹ́ bá mi try kẹ́ bá mi kí n fẹ́. Mr. Mọ́sù mọ́tò yìí ń jà kí lọ́wọ́ búùtù ló máa jẹ́ nìyẹn. àkọ́jẹ́ lè po. ìdán. ilé èkó. mo ṣe kápẹ́tọ̀ ni. mọ̀ mọ́ máa ṣẹlẹ̀ mọ́ ṣé ẹ lè fún mi ní bíi 7 hours máa ṣe mọ́tò yìí. kí ló dé kò sí máa fún 7 hours kí ló dé ṣe fún máa fún 7 hours. Mọ́sù. àìpé kẹ̀kọ́ ṣe fún mọ́tò ń já ìkà tó máa fún 7 hours ẹ bá fẹ́ ṣàtàkọ́. kọ́kọ́rọ́ mọ́tò yìí dà. Mr. Mọ́sù orí yín rí ẹlẹ́dàá yín rí tẹ́ ẹ bá máa padà wá gbé mọ́tò yín bí ẹ̀sùn kún. bẹ́ẹ̀ omi jẹ́ abọ́lójú yìí pọ̀ òròpò ẹkún ayọ̀ ni o. ẹ má yẹ kí ẹ jẹ́ kí n rẹ́rìn tí n bá padà gbé mọ́tò yìí because inú mi ò ní dùn tẹ́ ẹ bá ṣe dáadáa. kí n ṣe mọ́tò kò dáa. ẹ̀bùn ẹ̀rù ajá mi tí n bá ṣe mọ́tò yìí. abẹ́rẹ́ báyìí láti lẹ́gbàá kálọ̀ gàrí sọ. bọ́dá aṣọ́lá lóòótọ́ èlé ìjọga ṣùgbọ́n ẹ mú. ṣọ̀gá senior ní point of correction ọ̀gá ti jáde. kò láti gbà tí mo ti débí ẹ̀kọ́ máa jẹ yín ẹ̀ máa jẹ yín ìyẹn nípa ẹ̀ mú mi. yẹn ló 17 years. ó ní kú rè. má dẹ̀ sun létí ìbàkú rè. ọ̀gá ẹ̀ ìdè gan. kódà àjọ lẹ́rìn bí o. wọ́n mú mi. ẹ mú mi o. wọ́n gọ̀. lẹ́gbàá. tíṣẹ̀lẹ̀. alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ yà lẹ́yìn o mo wí tèmi o mi ò kúkú síbẹ̀ mi ò síbẹ̀ o òpònú tó fi jó lórí wa. ṣé ìwọ gbé Adébáyọ̀ Fálétí yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá àti èlé
máa ṣe mọ́tò ìgò ìwọ̀n gbọ́ sùkú tí bá ṣe mọ́tò ìtọ́ kó ṣì kúrò lẹ́gbẹ̀ẹ́ máa wù mí ní ọ̀ṣọ́ bá ṣe wà tábà parí mọ́tò ẹ̀ máa gbé abẹ́rẹ́ mọ́. tí bá parí mọ́tò ẹ̀rọ àbáyé. pé tẹ́ bá máa dé omijé á gbọ́ kòròkòrò lójú omijé ayọ̀ ni ẹkún ayọ̀. ẹkún ayọ̀ ẹ̀sùn ṣó ìbò ti ṣiṣẹ́ rárá. mọ́tò yìí ti ṣiṣẹ́. akẹ́ wọlé ṣé rí ibi tẹ́ wà ibi tẹ́ gbé mọ́tò ẹbẹ̀ náà pè ní ibùjókòó ayọ̀ tẹ́ bá ti gbé mọ́tò ẹ̀ láì it's very slight. ó ní ṣọ́kú láyé. orí pẹ́ pẹ́ wà responsible. over responsible. ẹni pé aṣọ fún yín pé wọ́n. àwa ti ṣe mọ́tò rí tó yẹ pé nígbà tó ṣe tán mo gbàgbé fi bírèkì sí. nígbà tó ní mọ́tò máa wọ highway báyìí wọ́n kọ́ tẹ yá yí gbà. àwọn tó pẹ́ẹ́nẹ́ lẹ́ni yóò ṣe pé ṣe rẹ̀ sílẹ̀. FMC ló láǹdì sí i ló ṣe sílẹ̀. ẹ ṣe sílẹ̀ ẹ àdì sórí burúkú. ẹ wọlé tẹ tẹ́sítì mọ́tò. ẹ ṣe. mo ti sọ fún ọ pé tábà máa dé ti bá parí mọ́tò ẹ̀rọ àbá wọn. ọmọ àké what a life of a life àwọn akọ́ṣọ́ nínú alábàbà ẹ ti start ẹ ṣe start mọ́tò ni. yóò ṣì wẹ́pà ṣì fún ọ lọ fún ọ. ẹ ṣí náà mọ́tò wáípà ṣiṣẹ́ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ wọ́n ṣí náà mọ́tò wáípà ṣiṣẹ́. ajé ṣé kì í ṣe ṣáàtì. ìṣẹ̀lẹ̀ bìbí. ọ̀gá ẹ kí ìṣẹ̀lẹ̀ bìbí. kí ló ṣẹlẹ̀ lọ ipa mọ́tò ìjẹ́. àbámọ́tò ìjẹ́ báyìí ṣé bí wọ́n ga bí kí ìṣẹ̀lẹ̀. ẹ̀dùn ọmọ ẹ̀kọ́ òun yàrá aṣọ ọmọ adáwò ilẹ̀ bí. iṣẹ́ ń dáwò ilẹ̀ mẹ́sì. mo débi báyìí mo gbé mọ́tò àwọn obìnrin pé ta lọ̀gá láàrin wọn. wọ́n ní arákùnrin sọ fún àwọn lọ̀gá. ẹ wá kọ́ ọmọ mi ò bọ́lá lọ́dọ̀ tèmi o nígbà tá a débí tí mo ní ta lọ̀gá ẹ tó ṣe lẹ́gbàá ló ṣe mọ́tò. irọ́ kí ló ṣe ìwọ yìí ọwọ́ yín dàbí ọwọ́ àná kan dà irọ́ ẹ̀ńtẹ́ gbé mọ́tò tálẹ́ fún mi. ẹ wà alábẹ́rẹ́ lẹ́gbàá ẹ wojú mi. àìsàn àìbọ́dọ̀ àìbọ́ bẹ́ẹ̀ ṣe mọ́tò yìí. ọ̀gá lẹ́gbàá alábẹ́rẹ́ mọ́tò yìí. ó dà pé alábẹ́rẹ́ ló ṣe. ọ̀gá kí n má parọ́ kí n má jalè ló ṣe mọ́tò. ẹ wá ìwé ojú wèrè gan. ẹ jọ Mr. Man ẹ wojú mi dáadáa torí tí ọba débì kan baálé ẹ̀bẹ̀ lèèyàn máa ń béèrè o nígbà tẹ̀yìn débí ṣé nígbà tẹ rí súra eléyìí ọmọ tó jẹ́ pé kò tí ì lóṣù kan lẹ́nu mẹkáníìkì báwo ni ìṣẹ́ ìkókò ti lóṣù kan. kódà kí ṣe mọ́tò yín ọ̀gán. mo gbé mọ́tò àwọn olówó ẹ̀ gbọ́ ó ń jà bó bá mi tún ṣe. ó ń jà ṣe mọ́tò mi ṣe. kódà ọmọ báyìí kódà ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n bí báyìí ẹ̀wọ̀n bí ọlọ́pàá máa pé níbọ̀dì bí báyìí. ẹ ṣe sùúrù jáde. ìdí ẹ̀fẹ̀ mọ̀ ọ̀gá ẹ̀ ti mọ̀. ṣe ẹ fi mọ́tò sí rìvásì. alábẹ́rẹ́ ọ̀gá ẹ ṣe mọ́tò. ẹ farabalẹ̀ ṣe mọ́tò yóò wọ̀ rìvásì mọ́ ọ̀nù lòlú. ẹ ṣe rí kódà ẹ mọ̀ fún ṣẹlẹ̀ bọ̀dà tẹ bá fẹ́ pààyàn ṣe é ló wà ní òfin ìmọ̀ rárá. ibi tó máa sáyọ sí gan mi ò tí mọ̀ ẹ lè pa lẹ́gbàá ẹ pọ̀ gan. point of correction ọ̀gá àti bímọ ti dàgbà. ẹ mo wo wà bẹ́ẹ̀ nígbà tó tàbí first born mo mọ̀ gbàgbé bí second. ta ló ṣe mọ́tò yìí. ẹ ṣe rí tẹ̀wọ̀dé ló ṣe. ọ̀gá máa pa ọmọ tẹ yìí. ẹ abẹ́ mi. mo mọ̀ bẹ́ẹ̀ kí ló ẹ wá ọ̀gá ìbò lẹ lọ. mo fẹ́ yọjú sílẹ̀ sọ̀rọ̀ mi. ẹ jọ tó lọ lọ́rùn mọ̀. mọ́tò yìí ti gbà bọ̀dì ẹlẹ́yẹ ni ẹ mọ̀ wọ́n máa ṣe fún mi náà. ìyàwó tó bá fún ọgbọ́n fún ẹrú bàbá jẹ́ ní. ìyá àbẹ́jì wà ní oyún ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ Mr. Mosu. wèrè olówó lọ́wọ́ ó ń bímọ jọ Mr. Mosu ọjà jọ. ìbejì wà ní. kí ni lele òun tí mo kọ́ ìrajú ni pé kọ́wọ́ má fi mi pa mo yẹ ti ẹ̀dọ̀ èmi nílùú yìí kí n fún ẹ láde nǹkan má dá mi dúró. ọ̀gá wàhálà yín pọ̀. mo yẹ ṣe wàhálà ó mọ̀ pé ibi ọkọ èèyàn bá wà ibi ìṣúra èèyàn bá wà lọ́gbọ̀n ẹ̀ wà. ṣé mo pẹ́ gbéṣẹ́lẹ̀ fún aṣọ ẹ̀rẹ̀ tí máa lábẹ́rẹ́ báyìí ó máa ranjú lọ ni ó máa ranjú bọ̀ mí ìtẹ̀ mọ́ ó kàn ṣọ́ mi ni torí ẹ̀ mo ṣe yọ kúrò bẹ́ẹ̀. mo rò pé lórí burúkú la lábẹ́rẹ́. ẹ má ṣe pé fara abẹ́rẹ́ má ṣe pé fún. jẹ́ kí n ṣe pé fún kí n ṣe kọ́ lábẹ́rẹ́ máa ń ká ẹ lára tó yìí ná. lábẹ́rẹ́ rẹ̀ mú ọlọ́ta búlé ọmọ àjọkọ̀ wá balẹ̀ jẹ́. kò tó kó wá balẹ̀ jẹ́. ó dà Adùkẹ́ èmi rè níbi iṣẹ́ mi lábúlé mẹ́kọ̀ yìí bá ń dẹrú mẹkáníìkì ọ bí yẹ onítọ̀ ọ̀gù àrẹ tó ń wá ẹ̀lẹ́mẹ́ ni sórí ìfúnmi àtẹ̀rù òfòró mi ń fẹ́ kó wà lọ́wọ́ ẹ kó má fúnfún mi báyìí kó má rìn òfòró mi. ọ̀gá ẹ fi yẹn lẹ owó tí mo béèrè yẹn ni kókó náà. owó máa fún ẹ lówó owó wà lọ́wọ́ mi ẹ àmọ́ ohun tó ń dùn ní a máa pọ̀ lọ́rẹ́ ni
ológun ẹrú kú aṣọ rẹ̀ jẹ́ kan. ọ̀gá ọ̀yá ń pé kẹ́ gbà mí gbọ́ tó bá ti di 8 lálẹ́ ẹ kọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ lè wá ẹ kọ̀ wá bá mi. yéè ọdúnkẹ́ pa mí wọ́n wí fún mi ni pé ó máa wọ ẹ̀ lára lónìí ó wọ ẹ̀ lára náà. wọ́lá wọ́lá wo kí ẹ ti ta lálẹ́ máa jẹ́ kó mọ̀ máa jẹ́ kó mọ̀. èmi náà mọ̀ ọ̀gá ẹ fún mi lówó. sórí owó bá tìrì mo fẹ́ kó fún ẹ. ọ̀gá ṣe fẹ́ kà. tó ń gbógun paná. gbogbo ẹ̀ mo máa ń gbà. kójú bá yẹjú. kójú bá yẹjú. kóhùn máa yẹ ọ̀gá mi ẹ̀yin lẹ́yìn. kójú wo bí ìwọ lè máa rẹ́ mi lẹ́yìn wà rẹ́ mi lẹ́yìn dànù. ẹ ṣá mi jẹ́ kẹ́ mọ̀ pé mo ṣe lórí fún mi ẹ kò ṣá mi jẹ́ ọ̀gá ìpadà. mo fẹ́ fi kàràmọ́ sí ni. ẹ padà ẹ ṣá mi jẹ́. bí ọba máa jẹ àfi kó ń tọ̀ nǹkan play pass o. mo rẹ́ lẹ́yìn o. alábẹ́rẹ́ olùtẹ̀sí máa ń sun òṣì báyìí alábẹ́rẹ́ mi mò ń bí ẹ̀ dìde báyìí kí fún mi jáde. ìwọ ló ń pè mí. alábẹ́rẹ́ tó mọ̀ pé mo nífẹ̀ẹ́ kí ló yẹ tó ń ṣe báyìí. onífẹ̀mí lágbára ti wà nínú ṣọ́ọ̀bù yìí ó ṣó láfùrí ó ṣó láfùrí àwọn tó ń ṣó láfù sí mi ó sì nínú wọn rárá. nítorí ẹ̀ ló ṣe wá kí mi lórí kìdò tó bá wọn. nítorí ẹ̀ ló ṣe wá kí mi lórí. gbogbo alámọ̀ pé níbi iṣẹ́ yìí èmi ni mo fáìn jù mo fáìn jù ọ̀gbà lọ. ó dùn. mo fáìn jù lẹ́gbàá lọ bọ́dá Ṣọlá mo fáìn jù wọn lọ. wọ́n máa sọ bọ́dá Ṣọlá bíbá ìjà. bọ́dá Ṣọlá mú mi díẹ̀. ó tún kàn mí léwó. ṣé o rò pé fọwọ́ kàn mí yẹn kí níbi dẹ̀ máa sí tọ́pù lábàdá tọ́pù Ọlọ́run tó bá nífẹ̀ẹ́ mi wà fún mi lówó ni. ojú ẹ̀gbẹ́ kan ló fi ń wò ni. ó ní sori burúkú ìpọ́njú ayé ò ní dé báyìí ó ní sunkún láyé gbogbo ihò tó wá lára ẹ̀ ò ní dí. àmì. tí ihò tó wá lára ẹ̀ bá dẹ̀ dí a máa bu òróró sórí ẹ̀ báyìí àfihàn àgbà wọlé gbẹ̀kì. tó bá nílẹ̀. sórí owó tó fún mi máa ṣiṣẹ́ owó lẹ́kẹ̀ ìjẹ́nu. tóbi bàjẹ́ dàntórí alárùbọ̀ tí lówó yìí olórí burúkú làwọn aláṣẹdànù ṣé o mọ̀ pé bó ṣe ní aláṣẹdànù bẹ́ẹ̀ ni ọ̀gá iléeṣẹ́ wa ṣe ìyàwó rẹ̀ olórí burúkú lọ̀gá ọ̀gá máa rán mi níṣẹ́ pé kémi lọ kó nǹkan fóbìnrin kémi fóbìnrin lówó ọgọ́ ò lè fún ẹ £100. ṣé bóyá ń gọ́dìrí yẹn báwo ló ṣe ń ṣe. olórí burúkú lọ̀gá tọ́gà bá fún yàn ní 2 million 1 minute ni 1 minute máa ń lọ̀gá yóò jẹ́ ká fọ̀gá lẹ̀ ṣé olówó tó fún mi jẹ́ ìṣiṣẹ́ ṣé mo ti bẹ̀rù sí kinní ṣé o ní gbogbo nǹkan tí
ẹ wò dáadáa wúwo. Ó náà sáré. Ok. Kẹ́ ẹ gbádùn. Eléyìí. Àpò méje àbọ̀ 500. Mo ti mọ̀ pọ̀ máa gbá mi. Ẹ wo, èmi kò tà á méjì àbọ̀ àkókò lówó mi. Ojú máa náwó ìṣàdúró àjàre 500. Mi ò fẹ́ àpò kan lówó mi. Àpò kan ni mo fẹ́ àpò kan. Àpò kan ó ní ìwọ fẹ́. Àpò kan mo fẹ́. Ìjàkì ló fẹ́ máa sọ náwó yàbí. Mo ṣoríire o, ẹlẹ́dá mi mo dúpẹ́ o. Mo ṣoríire o, ẹlẹ́dá mi mo dúpẹ́. Àmọ́ ìwọ sọ pé o máa gba àpò kan. Wọ́n ti fún ẹ̀ láti kàn. Níjẹ̀bú yìí, ẹni sùn. Ọ̀gá. Alábẹ́rẹ́. Ọ̀gá. Mélòó ni mo pè ẹ́? Ẹ̀mẹ́ta ni mo jáyé. Ṣé o ní bó ṣe wà yìí? Ojú ọmọ kan tí mo fẹ́ràn. Alálàgbà, Ògún gbọ́ Jésù Kristi ni. Láìláì lámọ́mọ́ olú àti ìlú àìsàn láìláìlúwà sáyé. Mo fẹ́ràn ẹ̀. Ṣùgbọ́n èdè bá lè káyé ẹ̀ lórí ẹ̀ bó ṣe wọlé. Mo ní ìṣòro. Nínú gbogbo ọmọ tí mo dẹ̀ ìgbòjọ yìí, mo àgbé wọn ló ṣàfihàn. Ọ̀gá. Gbogbo nǹkan tó bá ń dùn yìí lọ́kàn pátápátá. Bẹ́ẹ̀ bá pé ẹgbà lèmi náà. Gbogbo tó bá ń dùn yìí pátápátá ẹ sọ fún mi àsọ̀fù ẹ̀. Ẹgbà ni mí. Ẹgbà ni ẹ lóòótọ́, àwọn ọmọ ẹni jòǹgbò ọ̀yá. Àwọn ọmọ oníṣàbí jòǹgbò ọ̀yá. Ọlọ́wọ́ gbọ́ àkàlà. Sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí ni o. Tọ́wọ́ mi ti yé ẹ. Lórí ọ̀rọ̀ Àdùkẹ́. Àdùkẹ́ ọmọọṣẹ́ yín. Mo fẹ́ràn ẹ̀ pọ̀ jù. Ìfẹ́ rẹ̀ orí góńgó mi báyìí ló tó sí. Àdùkẹ́. Bẹ́ẹ̀ni. Àdùkẹ́ tó ń kọ́ṣẹ́ níbi. Ṣé ẹ rí ìfẹ́ Àdùkẹ́? Ó dàbí ẹyẹ kan ni. Tó náà ń dodo. Tó ló bá dòdò gbà. Àfìlàgbà láṣìírín. Ó ti yẹ. Ọ̀gá. Mo yẹ jù sí ẹ lóhùn. Ọ̀gá. Kí lẹ fẹ́ kí n bá yín ṣe fádùkẹ́? Lọ́kọ̀ bá mi bá sọ̀rọ̀, mo nífẹ̀ẹ́. Kí n bá yín bádùkẹ́ sọ̀rọ̀? Mo nífẹ̀ẹ́. Ìfẹ́ pé méjì ọ̀gá. Ṣé ẹ fẹ́ máa sán Àdùkẹ́ ni àbí fẹ́ fi Àdùkẹ́? Mo fẹ́ máa sọ Àdùkẹ́ mú. Kí n fi já lálọ́nà Àdùkẹ́ lábẹ́ báyìí kúrú. Kí n gbẹ́nu sómi ẹ̀ gọ̀ọ̀gọ̀. Ọ̀gá. Ẹ fẹ́ máa yan gàrí nínú àgbàdo Àdùkẹ́. Mo fẹ́ ṣá lòdò mi kí n ṣá sínú ẹ̀wà Àdùkẹ́. Ẹ fẹ́ mú àkàrà yín kẹ́ẹ̀mú sínú búrẹ́dì Àdùkẹ́. Mo fẹ́ mú ègbò mi báyìí kí n bù sínú ẹ̀wà Àdùkẹ́ kí n má pọ̀ pọ̀. Ọ̀gá. Ẹ fẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ yín kó máa ṣe ṣùṣùṣùṣùṣù sínú bọ́ọ̀sì Àdùkẹ́. Wo alábẹ́rẹ́. Ọ̀gá. Mo fẹ́ bú gbẹ̀gìrì Àdùkẹ́ báyìí kí n ṣàṣì máa màlá mi. Ẹ fẹ́ máa sọ fádùkẹ́ pé ṣówó ẹ̀ lára náà. Wọ́nla. Ṣówó ẹ̀ lára náà. Ṣówó ẹ̀ lára náà. Wọ́nla. Ọ̀gá ẹ fún mi lówó. Máa bá yé yín jẹ́ pẹ̀lú yẹ́tẹ̀ ẹran mi. Ọ̀gá ẹ fún mi lówó. Ìyá àwọn ẹ̀ máa tó délẹ̀ ṣe ìgbẹ́ kò gbà mí níta. Ọmọ Èkó ni. Owó bọ́m̀bà ni mo fẹ́ Ó ní ó ti máa fún. Mo kàn máa parọ́ fún pẹ́ ní nílé kí ni mi kò fẹ́. owó bọ́m̀bà. Ẹyẹ kókó mẹ́ta. Owó rè o. Gbogbo ayé rí o. Ọ̀gá ló ní kí n bóun bá dùkẹ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ àṣírí ni kàrí kí ló ń jẹ́ tó máa ń ṣe báyìí. Ó dà ń pè ó báyìí tọ́rọ̀. Ọ̀gá bàbá ayé yín jẹ́. Bójú bá yẹjú. Bójú bá yẹjú. Ó dàwó. Ọ̀gá ẹ gbọ́dọ̀ bá mi wí mọ́ o. Ọ̀rọ̀ ẹ ládùúgbò ẹgbà mi o ọ̀rọ̀.
wà níbi iṣẹ́ yẹn bíbí ẹ̀ lẹ́wà dá párò báyìí abẹ́rẹ́ rí bó ṣe dá párò bí àbíkú àparò ní ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bọ́ sí ní kíṣì. Ẹ̀gbọ́n ilé ẹ̀gbọ́n ṣọ̀ra jẹ́ mẹ́tọ̀ ìṣòwò kan sáré kí igi ẹ̀. Ẹ̀gbọ́n ṣọ̀ra o ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣọ̀ra ẹ wá. Lẹ́gbà. Ẹ̀gbọ́n. Ó ń pè mí jẹ́ kó sì. Ṣé ẹ mọ géèmù yọ̀ máa ń pè ní lábúlé? Géèmù wo nìyẹn? Yìí máa sùn kúta ìsókè báyìí. Yẹ́n máa sáré mú kejì yẹ́n náà máa mú ẹ máa mú kúta yẹn lọ sókè. Géèmù ìgbà interested o. Sórí mi wà yìí ní ṣọ́ọ̀bù wọn fi mi ní senior. Mo já gan o. Mú ìwà yìí tí mo ti já ní sí October 1977. Èmi mọ̀ pé ti já látàyè Àbáṣá, mo mọ ìjà ìdá, mo mọ àdàpọ̀ ẹ̀. Mo já mo ìwà yìí sórí géèmù yìí mo mọ̀ play. Ẹ bá ti sọ sókè báyìí, ẹ má sáré mú kejì sálẹ̀. Mo mọ̀ play mi. Mo kàn wáìnì yẹn ni mo wáìnì yẹn pé kí mo pé máa ṣe tiẹ̀. Èmi náà mo jẹ́ play kò rí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ṣe ń wò tí máa ti sọ tèmi sókè báyìí, ẹ máa wò. Mo mọ̀ fún mi. Àrẹ lẹ́gbà. Báwa. Olórí burúkú ni ẹni. Mú wà lábẹ́ bọ́tò náà ìfọwọ́pá mi ní kíni. Jẹ́ ẹ̀rí mẹ́jẹ báyìí, ilé yẹn ní skis gan. Lórí ìbò lè parọ́ fún ẹ̀mí mo ṣe wà. Mo wà bẹ̀rẹ̀ search growth verification gan. Ṣé ìbò fẹ́ mú fẹ́ mú fẹ́ máa láì. Ẹ fẹ́ máa ṣe kíni. Mo máa gba wájú ọ̀wọ́lé ní máa gbẹ̀yìn jáde. Mo yẹ mí o, ṣé àmàpọ̀kùnrin ni mí? Jésù gé. Mo fẹ́ ká ṣe bí gé. Yẹ́nì gay to gay, lesbian to lesbian. Ó mọ̀ kàn máa ń kọrin kan pé ó ti ń lọ fà fà. Mo fẹ́ kó o lè fà nǹkan táwọn ń fà. Ó mọ̀ pé kálí làwọn fà, olórí ẹ̀ làwọn fà. Kọ́tà ń gbìyànjú àti sọ ni pé ẹ fẹ́ kí n yọ̀ ní báyìí. Kẹ́ wá fárọ̀ kùtù mi lẹ́yìn, kẹ́ gbá sí i. Olórí burúkú ni ẹ. Lẹ́gbàá ó lè ṣoríire. Ṣé èmi jẹ́ bàǹdẹ́rù? Èmi jẹ́ ọ̀gá tó ń ṣòṣì kiri. Tó o bá ń wá ní tó ń ṣòṣì kiri kí n ṣe bí èmi o. O fẹ́ jẹ́ kó fẹ́, kóhùn fẹ́, kì í ṣe mi. Ọlọ́run ẹlẹ́dàá mi kò ní gbà fún ẹ. Àbílẹ̀ ìsínwín. Àbílẹ̀ ìsínwín. Ẹ gbà mí o. Ó fẹ́ rọ̀ sí mi lẹ́yìn o. Ẹ gbà mí o. Kìnìún ìjà skẹ́ẹ̀tì ẹ̀ lẹ́gbà kìnìún ìjà skẹ́ẹ̀tì ẹ̀ máa fi jáde. Ọ̀rẹ́ àwọn òtún lọ́wọ́ ni. Bó ti mo ní kó tú o. Àyàn máa sọ ní bẹ́ẹ̀ lórí gbogbo ìgbà máa wọ̀n ẹ̀jẹ̀. Ọ̀gá, ó tún ilé burúkú. Ọ̀gá àwọn òtún lọ́wọ́ o. Ẹ wá o, kí n ṣe yín? Ó jẹ́ pé jẹ́ yín pọ̀ látàárọ̀. Kẹ́ ẹ sábẹ́ kí iṣẹ́ kẹ̀bẹ̀rẹ̀ sí ní kábẹ́yì kẹ́ńkà kábẹ́yì náà. Tí abẹ́ yìí tó bá bẹ̀rẹ̀ yíyún sí mi láago 8 alẹ́, ó lè dágo 2 àárọ̀ kò tó dúró tẹ́jẹtẹ́jẹ báyìí ni. Ẹ ṣàánú mi ọ̀gá ẹjọ́, ẹ ṣàánú mi. N kò ní parọ́ o, bó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe yín. Tí n bá yún báyìí ṣó máa ń dùn mọ́ mi wípé wọ́n lọ lásù ètò. Wípé mo ti fẹ́ kàn, mo ti ń bọ̀, mo ti ń dé, bó ṣe máa ń ṣe mí nìyẹn. Nǹkan tó ń sọ fún mi ni pé Ìṣọ̀lá, ó ń ṣe ẹ̀bẹ̀ ni pé ó fẹ́ máa ń yọrù. Bẹ́ẹ̀ ni ọ̀gá o. Ìwọ ńkọ́? Ó ń ṣe wọ́n bẹ́ẹ̀ ni pé ó fẹ́ ọmọ. Alábẹ́ kò ṣe wọ́n bẹ́ẹ̀ ni pé ó fẹ́ máa stage ṣeréṣeré. Ẹ mọ̀ kí ẹ̀jẹ̀ fẹ́ sí tọ́, kí ẹ̀jọ̀ fẹ́ sí tọ́, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ní
ẹ̀jẹ̀ ni ọ ṣe ló ń síntọ́ burúkú lórí kìíní yẹn. abẹ́ gbọ́ lábẹ́ alága àti gbogbo ilé ó ń ṣèmí náà. ọ̀gá àti kóńgò lọ. torí bó ṣe wà yìí ó ń gbádùn ẹ̀ ọlọ́run. ọkọ náà ń gbádùn èkì kanlẹ̀ dáadáa. ká sọ fún ẹ bẹ́ẹ̀ wọ́n mọ orúkọ tó ń pè mí nígboro ni èmi bá ń jẹ́rọ alákànpá wọ́n ìyá ọmọ yìí ń lọ ẹ̀ èmi rè kànpá ìyá ọmọ ìwọ ògò ìdúró yìí èmi rè kànpá wọ́n ìyá alábẹ́rẹ́ èmi rè kàn ìyá ẹ̀ pa. múùdù ni ṣùgbọ́n mo ti la gba múùdù bí ó ti ń yà ọlọ́run wo bí tẹ́mù ni mo ti gba múùdù àwọn tẹ́mù wọ́n ti gbé múùdù mi dé lónìí. ìbí ń pa ẹ́ ó yẹ káwọn ọmọ yìí ti pawó. ìṣọlá olórí burúkú ara ẹ̀ dìdìrìn wèrè wọn máa ń jẹ ìkọ́ńbì tó wà kíkan olóṣì a máa ṣe bí òkú tó fi wọn lẹ̀ tó ń rò kiri lẹ́gbàá ó ní kúure ọmọ máa ka àbá ẹ lóhùn wò mí lọ́la àjọ òbí jẹ́ ìṣerúre olórí burúkú alábẹ́ ìgbẹ́ olóṣì ọmọ orí ẹ̀bọ̀ nọ̀ọ́rùn lábẹ́rẹ́ sáà wèrè máa dàbí lóhùn alákọ̀ọ́rí. ọ̀gá àgàgà báwo ni bá sórí rẹ bá yẹ abẹ́rẹ́ ayẹ kò ní yẹ ẹlẹ́ wá yé èèyàn báwo ni mo ti kí yayin. yayin wo. yayin àdìgbò. mo ti kí wọn bí mo ṣe wọlé mo ti kí gbogbo wa mo ti kí gbogbo ilé. ó yá kí yayin. yayin wo ọ̀gá. ìyá ẹ tó wà lórí ìjòkó. Adùkẹ́ o jókòó síbí ọ̀gá ní kí n kí yayin ṣé kí n kí ẹ. àìbọ́ tó àìbọ́ kí n kí ẹ. rárá ọ̀pọ̀ tó bá lè fún mi ní kó o bá dùn. ọ̀gá nǹkan tẹ́ ẹ̀ sọ ní ìṣèlú ní ìjọbalẹ̀ fàdúkẹ́. Adùkẹ́ àìbọ́ tó àìbọ́ kí n jọbalẹ̀ fún ẹ. àǹtí àdùkẹ́ alábẹ́rẹ́ adúlá fún ẹ ọlọ́run àpọ́n ẹ lé ọlọ́run àpọ́n ẹ lé ọlọ́run àpọ́n ẹ lé wàá lọ bá mi ra oúnjẹ wa sórí wàá lọ bá mi ra àmàlà kó o tẹ́tí ẹ kó o gbọ́ bó ibẹ̀ rán ẹ ní àmàlà yìí sórí eléyìí wàá lọ bá mi fi ra àmàlà wa ní ìmọ̀ta níkòrò níbi junction yẹn ni o wàá rí akọ tó ń ta àmàlà kò nà ọbẹ̀ ìbẹ̀lẹ̀ máa ti rà torí eléyìí wà lọ sí Òṣòdì Òkè kì í yé ti sàlẹ̀. má yà ti sàlẹ̀ o ibẹ̀ ló máa ti bá mi ra ọbẹ̀ 500 gbà sí sórí yẹn wà lọ sí Ọbalẹ́ndé wà lọ ra tìkò àwọn tìkò tó ń dín yẹn lọ́balẹ́ndé tìkò 15 ṣó wá rí 500 naira yìí ojú òní tí ẹ o wà lọ sí mile 12 ní Kétu ibẹ̀ ló ti máa bá mi ra kí ọjà. kí n lọ sí Kòròdú ọ̀gá tí n bá kúrò ní Kòròdú kí n padà s'Òṣòdì tí n bá wá kúrò l'Òṣòdì kí n padà sí mile 2 lọ́dọ̀ pápá kí n lọ ra pure water lọ́dọ̀ pápá ẹni ọ̀pẹ pápá kì í ṣe kúure ọ̀gá ẹ fún mi lówó mọ́tò. ó sinmi ni ta ni jẹun tájà ń jùlù máa láì fi ẹ wo mi mo ṣe wà yìí nígbà tí èmi ń kọ́ṣẹ́ lọ́wọ́ mo ti rìn láti Badagry mo rìn dé Gbàrà láti Gbàrà mo ti mú dé Victoria Land rí. ọ̀gá mo mọ plan yẹn o ṣé àwọn pẹ̀lú bí yẹ̀yẹ̀ tó yẹ èmi ẹ̀yin àtàdùkẹ́ yìí kan lára ṣẹlẹ̀ kí n lọ 2 hours kí n dé ọ̀gá kí n lọ kí n dé kí n lọ. olórí burúkú yàrá bẹ́ẹ̀ wo bí 3 hours lẹ́rọ mi ọ̀gá máa lọ 6 hours ẹ̀bàdí ọ̀bàjẹ́. tí o mọ̀ pé bó o ṣe wà yìí o lè má ṣe freedom lè ṣe ọ̀gá tí ìbá ṣe
tí ìgbà ṣe àwọn ọ̀gá ẹ bá ní ẹ bá jẹ́. Alábẹ́rẹ́. Ẹrun lé ọba. Alábẹ́rẹ́. Ẹja lé ọba. Èmi ló bá ṣèdìdì àwọ̀. Ẹ̀sọ́ lé ọba. Ṣé èmi ló ń bá bọ̀ wá Ó dàwó. Èmi ló ń bá bọ̀ wá Ọ̀gá ó dàwó. Láì ṣàkíyàn. Ọ̀gá 4 hours. Mórí wọlé. Ara mi. Ẹ ká san. Tí ẹ bá ń pè èèyàn lẹ́ẹ̀kan, ó yẹ kí èèyàn dáhùn bí ẹ̀mẹ́ta ni. Ó ti mọ́ yín lára níbí. Ẹ ká san. Mo fẹ́ ra oúnjẹ nù. Ṣé ẹ lẹ́bà? Kí ẹni tinú ẹran. Àṣà mi ìgún kọ́. Ṣé àkì ń kọ́? Mo kàn wá bírèkì àti yín ni. Mi ò rẹran rárá. Ẹ kàn lọ fún mi lẹ́bà méjì péré. Mi ò rẹran. Ẹ jáwọ́. Ẹ̀bà méjì. Ẹ jẹ́ kí omi ọbẹ̀ yẹn kó pọ̀ àtẹwédú. Ẹ bá ń fún wa. Ṣé àbejì wá lé? Wọ́n wà lé. Ìyá àbejì wa yẹn bá sọ pé mo kí wọn o. Ẹ jẹ́ sọ fún ìyá àbejì pé oúnjẹ tó tà fún mi lọ́sẹ̀ tó kọjá wọn bọ̀ bẹ̀ sí dáadáa o, kọ́ bọ̀ bẹ̀ sí lé. Gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ gbà ló sọ pé ẹ̀ fẹ́ràn. Èyí rẹ pé ẹ̀bà méjì. 1,000. Mo ti mọ̀ pé tọ́jà ò bá sí ilé àwọn wàrà dáadáa báyìí ó wà lọ́wọ́ nínú. Ìyá àbejì 100 lọ tẹ̀bà fún mi. Wọ́n ti wọ́n o. Nǹkan tí wọ́n 1,000. Ẹgbà 700 wà lọ. 700. Ẹgbà ẹ lọ lò pẹ̀lú ẹlẹ́dẹ̀ ayé. Tí àbejì bá dé bí ẹ sọ fún ọ pé alábẹ́rẹ́ tí wàá lọ oúnjẹ mi ò pé 700 kó lẹ̀ o. Kò lẹ́ni tí ò mọ̀ mi. Ọ̀gá. Alábẹ́rẹ́. Lórí ẹgbẹ́ báyìí ṣá. Tó wà òkè. Láti 1:30 tí mo ti rán ẹ níṣẹ́, ó lọ bí ọ̀lọ́, ó ń bọ̀ láfter 6. Ọ̀gá jẹ́ ẹ̀mọ̀ pé ọmọ náà jẹ́ ẹ̀mọ̀ ojú ẹ̀rẹ́gbà. Jẹ́ ẹ̀gbọ́dọ̀ kú. Ìtúwá yà mí lẹ́nu ni pé ẹ̀mọ̀ pé ẹ̀yìn èṣù ó kó sí abẹ́ ọkọ̀ àgẹ́dù. Gbogbo gẹ̀dú ṣe jà nìyẹn. Èṣìṣì kò sí abẹ́ gẹ̀dú. Olóhùn ọ̀gá. Gẹ̀dú lẹ̀ yìí. Ó yí dànù ni. Òun ló jẹ́ kí ó lọ àkúṣẹ́lẹ̀ ni mo yẹ pẹ́. Olóhùn ọ̀gá. Wà láì òtọ́rọ̀ ló sọ. Oògùn òtọ́rọ̀ ló sọ. Ṣé o mọ oríṣi tí mo fi mọ̀ kó o parọ́? Ṣé o mọ̀ pé ní junction Kétu lẹ́nì? Ọmọ oṣù mẹ́fà ó dẹ̀ fẹ́ kọjá express. Ó ti yẹ ọmọ mọ́tò Dangote yẹn. Ó ṣe tẹ̀ báyìí, ó kàn gbókìtì lẹ́ẹ̀méje ni. Ọ̀gá dúró sòrò. Ṣọ́mọ oṣù mẹ́fà ló gbókìtì ni àbí mọ́tò Dangote ló gbókìtì. Ọmọ oṣù mẹ́fà Dangote kọ́ lọ́mọ oṣù mẹ́fà Dangote ẹ̀ gbókìtì.
ọ̀gá ìparọ́ o. Wọ́n náà múlẹ̀. ọ̀gá ìparọ́ o. Wọ́n náà múlẹ̀. ọ̀gá Tí bá ṣe kó ń ẹ̀sìn inú rọ o. Wọ́n náà yá wèrè. Tó jẹ̀rẹ̀ olóṣì. Alágbó ti mọ̀ pé mo nífẹ̀ẹ́ ní gbogbo oṣù tó ń ṣe. Alágbó ti mọ̀ pé mo nífẹ̀ẹ́. Kálọ̀ ẹ̀ ní kálọ̀ mọ̀ ṣẹ́ níṣẹ́ láti 1:30. Gbogbo jáde ní 6:30. Ó lágbára o. lẹ́gbàá bá mú mi kọ̀ wá níbẹ̀ yẹn fọ́gà. Ó ní sìn. O ti jẹ́ kẹ́ bá sú mi. Ẹ̀bà òsùn mi lẹ́gọ̀ọ́ ti bí mi. Kí mi ẹran jẹ? Ó kàn máa jẹ́ kẹ́ bá sú yàn. Ẹ̀bà yìí ti sú mi lẹ́sẹ̀yìn. ọ̀gá ṣe rí ṣàkì yẹn wọ́n ní ṣàkì mánúmánú. Ṣákí mánúmánú. Wọ́n ti ń sọ̀rọ̀ rẹ̀ tipẹ́ tí wọ́n ń kò jẹ́ rí ṣákí yí o. ẹ mọ ẹ má ṣe lọ ẹ mọ mi bá ẹ fún mi fọ́ọ̀kì mọ fọ́ọ̀kì kárí ọ̀gá. Alákùrọ̀, ojú ojú lọ́wọ́ bẹ̀ ìdú. Alábẹ́rẹ́. Alábẹ́rẹ́. Jẹ́rọ máa ń ní kíní ríbì ni. ó jọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé ṣàkì mánúmánú orí ẹ̀ máa ń dán lókè ó máa ń dán sàlẹ̀ ni. Àdé, mo fẹ́ jọ ríbì lójú mi o. ẹ fẹ́ ọ̀gá ẹ fún mi ẹ̀mú ẹ fún mi ẹ̀mú. Alábẹ́rẹ́. wọ́n máa ń ṣe design báyìí sí ara mi. Do. Alábẹ́rẹ́. Ṣé máa ń print ìṣàlá ṣákí ni? ṣàkì mánúmánú bó ṣe máa ń rí nìyẹn. Ṣákí rẹ̀ lè yà alábẹ́rẹ́. tí ó bá ṣe pé ẹ̀yìn sínwín. Alábẹ́rẹ́. tí ó bá ṣe pé nǹkan ń ṣe yín ṣé mo pàdé kẹ́mi ni mo wà níbẹ̀. Alábẹ́rẹ́. ọ̀gá Èmi ló fi pátá sóúnjẹ fún. ọ̀gá Alábẹ́rẹ́. ọ̀gá Èmi ló fi pátá sóúnjẹ fún. ọ̀gá mo mọ̀ ní mo mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. Èmi alábẹ́rẹ́. ṣé wàá rí pátá yìí níbi tí mo ti rí pátá yìí lásán orí ìgbẹ́ rógódórógódó wà méjì ló wà mẹ́ ẹ lè pọ̀ mọ́ ẹ ti jẹ́ ẹsẹ̀ láà Alábẹ́rẹ́. ìgbẹ́ rógódórógódó méjì bá lọ tí mo fi jọ mo fi ọwọ́ wà mo fi ti gbẹ̀ kúrò ní eré èjì. Ògún mi pọ̀ sí. ẹ ṣe páìsì. Alábẹ́rẹ́ fún mi pọ̀ sí. Alábẹ́rẹ́ fún mi pọ̀ sí. ọ̀gá tó wọ̀ ike. Wo láàrin mi ẹ̀jẹ̀ ìdáṣẹ́ ẹ̀bẹ̀. ọ̀gá nílé iṣẹ́ yìí. Olóòsì. bẹ́ẹ̀ ni lára. Wo máa bá yé ẹ̀jẹ̀ yìí. ọ̀gá máa yọ yín lẹ́nu. Ọlọ́run máa pa yín lẹ́nu. àdùkẹ́ tèmi wà lórí ẹ̀ lẹ́yìn wá sọ pé ohun yìí ó lè wá wà lórí àdùkẹ́ láàrin èmi àti ìjà yẹn ṣe bẹ̀rẹ̀ ni. Lọ sínú àpótí irinṣẹ́. Ó la mú iṣẹ́ ọ̀tá. lẹ́yìn ni ẹ gbà. láti oṣù mẹ́rin tí mo ti gbé mọ́tò mi wá fún yín kílẹ̀tà ti parí ẹ̀. Àbí sùkúrò. Ṣé ẹ rí mọ́tò yìí? Mọ́tò yìí. Ó jà mí láàmú gan-an. Á ti tó bí ẹ̀ẹ̀mẹjọ ni mo ti pààrà láti pọ̀. Ẹni ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ pé gbàjẹ́ máa nu mọ́tò yìí tẹ́lẹ̀. Kẹ́ máa mẹ̀ntẹ́ni ẹ̀ kẹ́ máa mẹ̀ntẹ́ni. Kí kò bá jẹ́ kẹ́ pààrọ̀ ẹ̀. Kẹ́ change oil, kẹ́ change gear, kẹ́ change brain box ẹ̀. Kò ní rí báyìí. Ẹ náà mo ń mọdé ẹni mọ́tò yìí. Ẹ ti lò gbogbo yóò ní gbẹ́ pé wá. ẹ jẹ́ sọ kínní kan fún yín tí iṣẹ́ mẹkáníìkì yóò bá pé yín ẹ lọ fi iṣẹ́ bíríkìlà wẹ́lọ̀ ṣe rí tí bá máa padà wá lọ́la tẹ́ ẹ báyìí tí ìparí mọ́tò mi gbàdógbàdó agbowó gbàdó lọ́wọ́ èmi àti yín ẹ̀yin àgbàyà rádaràdà mẹkáníìkì tí ò mọṣẹ́ ẹ̀yin lè jẹ́ kó wá fún mẹkáníìkì idiot. èmi bá ń dẹrù àgbà mẹ́kò iṣẹ́ èyí ń wó lórí mi gbọ́nrangbọ́n ni mo wá ṣiṣẹ́ bí erin mo wá ń jẹ̀jẹ̀ ìdírí oúnjẹ ọ̀sán pàápàá kò bàtà lé tèmi ti ta gbogbo aṣọ ti funfun mọ́ mi lẹ́yìn pátápátá po kódà aṣọ kan ni mo ń wọ̀ kiri bíi tegbére n kò ní bàtà ṣé mi kò rówó jẹun máa rówó ra bàtà ẹlẹ́yà náà wá bá mi gbogbo ọmọọṣẹ́ ti fẹ́ sá lọ tán wọ́n tún gbé mọ́tò wá fún mi pé kí n bá wọn tà láti bí oṣù 6 ẹsẹ̀ ní bèrè pé kí mo ń tà ó dáa má kú ilé ayé ní gbé kó bá dẹ̀ ti pẹ́ kú báyìí ó dọ̀run nìyẹn máa wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara mi
Báńdẹ́rù. Ìgbà tó o wá tó ti wá bá mi wípé gbogbo rẹ̀ ò lọ bó ṣe yẹ kó mọ́ ọ lọ gbogbo rẹ̀ polúkúrú musu. Ó ti gbé bàjọ́bẹ̀. Mo bá àwọn ìyá mi Ajíbọ́lá ọmọ ẹbí ọ̀rọ̀ gbénú lédì rú wọ̀mùwọ̀mù mo bá wọn sọ̀rọ̀ wọ́n jẹ́ kí n mọ̀ o. Ọwọ́ ń bẹ lára rẹ o. Ọwọ́ ń bẹ lára rẹ Báńdẹ́rù. Àmọ́ mo fẹ́ kó o fọkàn ara rẹ balẹ̀. Ìgbà tó ti dọ́dọ̀ èmi awo jígínní ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Ẹrù ọmọ òtẹ́lú rèé má rù lóògùn ẹrù gbé èbó aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun kan kóra wọn jọ kí wọ́n rù ọrùn yóò wọ̀ wọ́n ní mọ̀nàkà yìí. Òun rèé o kíní tó ń bò lọ́wọ́ mi atákéré ìyọ́dún ni o. Ọ̀sán méje alẹ́ méje òru méje òun ló fi wẹ ọṣẹ yìí. Bó o bá ti lè wẹ ọṣẹ yìí kó mọ̀ tí ìpọ́jọ́ méje òru mẹ́ta ọ̀sán mẹ́ta alẹ́ mẹ́ta iṣẹ́ ti dáhùn lára rẹ. Ẹ ṣé bàbá. Àní o mọ̀ tí ìyìn mi èmi èyí sáwó tábúà èmi èyí sáwó tí wọ́n fẹnu ṣáká aṣọ̀rọ̀ sẹ́ni mi bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Nígbà tó bá lu ọṣẹ yìí ó wàá yin babaláwo ó yin Ifá ó yin Elédùmarè. Ó yá mo ní o tẹ́wọ́ rẹ. Ìwọ ọkọ̀ fàtẹ́gùn sọ́wọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀kàrí ìyá náwó wájú. Ọ̀nà sí ọ̀nà là. Ọmọ onílé ti kàn. Ọmọ àlejò ó yẹ ẹ̀ṣin. Onu Báńdẹ́rù Báńdẹ́rù wọ́n sàánú ògùn wọn bá ti sà dandan ní kó jẹ́ èmi àwọn jígínní mo rí ẹ̀ fún ọ. Bàbá ẹni tí bá ti wẹ ọṣẹ yìí ọṣẹ jẹ́ gbé fún mi dání ẹni tí bá ti wẹ máa ní owó padà máa ríṣẹ́ gbà. Èmi mo rí ẹ̀ fún ọ. Ṣé ẹni mo fi ń dá yín lójú tí bá bí èèpo ọṣẹ ìsátàrí mi tọwọ́ ìdé máa jẹ́ kẹ́ ẹ̀ jó láì rí ìlú. Ṣé ẹ mọ̀ tá ń pè ní jóòdì ẹ̀jọ́ jẹ́ òdì ní gbogbo ṣe lẹ́lẹ́kọ́ yìí ilé ẹlẹ́fun lóṣù ló ń pèlè máa fi bíríkì máa fi pinlé fún yìí èyí mo sọ bẹ́ẹ̀ kó jábáyá mọ́ọ̀rẹ́ jẹ́ o ẹni bá ṣe mí lóore èèyàn ló ṣe lóore. Ẹ ṣé mo dúpẹ́.
bàbá tèmi ti yìnrìn mo ti dé o ọṣẹ tẹ́ ẹ gbé fún mi ọṣẹ àjò alábẹ́rẹ́ ti wẹ̀ o. ọ̀rọ̀ gbọ́jọ̀bùjọ̀bùjọ̀bù bàdẹ́rù ọba nǹkan jẹ́. mo sì gbọ́ṣẹ́ fún ọ kó o fọṣẹ wẹ̀ ní ọ̀sán méje alẹ́ méje àti òru méje pé ọ̀rọ̀ rẹ ò níyanjú o wá ní alábẹ́rẹ́ ńlá ó fọṣẹ wẹ̀ ó sì tí ì kú. ikú báyìí sí. wọn tí ì kọlọ̀ ẹ̀kọ́ bá lẹ́rù. òun bọ́ bá máa ṣe sí ẹ ká bọ̀. ọjọ́ méje òní ni o òní ju ọjọ́ méje lọ ilé owó sùn mi. kí wọ́n lọ làbàyọ báyìí kí wọ́n làbàyọ. Bàndẹ́rù ewúrẹ́ tó bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láìkó. bàbá tí bá gbọ́ yín dáadáa ẹni ẹja lábẹ́rẹ́ la máa fi kó gbogbo ohun tó wà lẹ́yìn. ọmọ àfi kó o rí o o láì ṣètùtù àjẹbẹ ikú lá ọjẹ. ṣáyé mi ò ti ta báyìí mo fẹ́ sáré ọlá mo fẹ́ sáré ọlà ṣé gbogbo ẹ̀ kò ti já sófo báyìí. Bàndẹ́rù Bàndẹ́rù ayé ń ṣe ẹ́ o mo mọ̀ mo tún sáré ọlá bàbá gbọ́ṣẹ́ fún mi ọṣẹ tó gbé fún mi pé kí n fi ṣọlá kí n fi ṣọ̀rọ̀ olóṣì alábẹ́rẹ́ wẹ̀ṣẹ̀ àwọn apá alábẹ́rẹ́ ni máa fi kó gbogbo ohun ṣẹlẹ̀ yìí ẹ̀jẹ̀ alábẹ́rẹ́ ra máa lò bí sí mo mọ̀ mo ti fẹ́ ra alábẹ́rẹ́ báyìí. sọ̀rọ̀ kó ti bá yé ọ̀gá rẹ jẹ́. báyọ̀ ọ̀gá ìjẹ́kẹ̀ ọ̀gá ayé rẹ̀ ló bàjẹ́ ẹ̀ ká máa dúró sẹ́yìn. torí pé mo wí fún ọ pé ewúrẹ́ tó bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láà fi kó àmọ́ ìwọ alábẹ́rẹ́ abojú sòǹdò ó ti fi ọ̀jẹ̀ tó mọ̀ dí ó sì fi wẹ̀. ó ní wọn dálẹ̀. Bàndẹ́rù téèyàn bá ṣe irú rẹ̀ ikú ló tọ́ sí o láàrin ẹ̀yin méjèèjì ẹjọ́ bá àwọ̀ àti ọ̀dọ̀ fi inú yín sọ̀rọ̀ ẹnìkan kú o. omi dáadáa àìbọ́ tún àìbọ́ tí wọn kò náà má nà ọmọ ọ̀gá ẹni mo jẹ́ ń bí iṣẹ́ mo dẹ̀ máa ń fún ẹ lówó oúnjẹ nínú ìjọba máa fi ráre káàkiri wọ́n máa fi ráre wọ́n máa tọrọ oúnjẹ kì yóò ṣe ó gbúgbọ̀ ló lọ. ọ̀gá ṣe eré ọ̀rọ̀ tẹ́sán ni kò sọ̀rọ̀ mẹ́rin tábà ní káwọ̀ yìí ẹ̀jú mi lọ nọ́mbà 1 yẹ́sìkẹ̀ nọ́mbà 2 ọmọ méje ti bí yẹ́sìkẹ̀. èmi bí mo ṣe wà ní ọmọ mi tí wọ́n ti ń ra aṣọ níbi pé mo fẹ́ fọṣọ àbí mo fẹ́ sáṣọ. ìyá aláṣọ ti kú èlé ìràṣọ ta fún ẹ mọ́. ọ̀gá fẹ́fọ̀ àkọsọ yìí ní kẹ́kẹ́ fún mi ẹ gbà fún mi. èèwọ̀ wọn ò lè gbà fún ẹ kú. èyí kọ́ lè gbé ẹ̀ṣẹ̀ wá síbi tí ò yẹ kẹ́ kọ́ yẹ kí bàbá mi sọ lọ́sẹ̀ǹtì o wọ́n yẹ kí orí mi kiri ga o nígbà tẹ̀mí gbọ́sẹ̀ wá ṣé ọṣẹ tí wọ́n wẹ̀ ṣé ó jọ lux soap lójú ẹ àbò ó jọ joy ṣọ́ọ̀ṣẹ̀ yẹn jọ joy ọṣẹ dúdú kọ́ ni. ẹ̀gbọ́n ṣé kò kí lè yẹ síbẹ̀. ìṣòwò ìṣọ̀jẹ̀ dúdú ni. àpòdàmọ̀ lẹ́yìn méjèèjì o. ọ̀gá mọ̀. afọ́fun gbẹ̀mù sí ni yín. ọ̀gá mọ̀. bẹ́ẹ̀ ni mo mọ̀ kó fọ́ fún. ẹ̀yin ti gbàgbé pé àyè kánjú tulú ọ̀rán ẹni bá kánjú tulú ọ̀rán ìgbà rẹ̀ ò kún kókó. abẹ́ mọ̀ wo ni ẹwà kárí yín. ògo ní bẹ́ẹ̀ yìí. alágbájá bíjàbí o kálẹ̀ ní sùúrù ni. ògo yóò ti fara hàn. ògo yóò ti tàn. ìgbà rẹ̀ ò kún kókó. wàdùwàdù rédà lórí kọ̀. ẹ jẹ́ mọ̀ pé ìdá náà yóò dé yín ṣáka ṣáka. ẹ̀yin méjèèjì ẹnìkan mú kan wákàtí 3 péré lẹ́ni sí. èlé orí oṣù mi